Ẹ káàbọ̀ sí ìkànnì yìí níbi tí ẹ ti kọ́ nípa calculus ní èdè Yorùbá ní ìṣẹ́jú 5. Ó yà ọ́ lẹ́nu, ó rọrùn púpọ̀, ìwọ sáà tẹ́tí. Kò sí tàbí ṣùgbọ́n tí o bá béèrè lọ́wọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga àti àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní fásitì, pàápàá jùlọ àwọn tí wọn kò ní ìpìlẹ̀ sáyẹ́ǹsì, wípé iṣẹ́ wo ló le jùlọ fún wọn, ó gbọ́ tí wọn ó máa sọ pé iṣẹ́ dìwáìdì-s yan ni, àti èyí kan tí wọ́n máa ń ya igi báyìí ọ̀gbọ́kúrá, èwo ni wọ́n máa ń yagi, integration tiwa ló ń pè ní igi yẹn o. Ǹjẹ́ o mọ̀ pé iṣẹ́ náà rọrùn púpọ̀, so o sì nígbàgbọ́ pé o lè yege níbẹ̀ pẹ̀lú? Ṣé ò ń ṣiyèméjì ni? Ó dáa, jẹ́ n tún bi ọ́ ní 1+1. Kí ni 1+1? 2 àbí? O gbà á o, pàtẹ́wọ́ fúnra rẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni calculus náà ṣe rí, àfi kí o bá mi ká lọ. Tẹ̀lé mi ibi tí màá ti mú ọ wọ ìrìn àjò yìí ní ìṣẹ́jú 5. Ohun tí màá máa kọ́ nínú ìrìn àjò yìí, òun náà ni alákọ̀ọ́kọ́, wọn ó kọ́kọ́ ṣàlàyé ní ráńpẹ́ ohun tí à ń pè ní variables àti function. Lẹ́yìn náà wọn ó ṣàlàyé nípa differentiation, àwọn standard derivative, gbogbo àwọn tó máa lò nínú láti fi differentiate. Lẹ́yìn náà àwọn approach, àwọn ọ̀nà oríṣiríṣi tí o fi lè gbà solve àwọn function kọ̀ọ̀kan. So gẹ́gẹ́ bí tó bá ní function tó jẹ́ product, èyí tó bá jẹ́ quotient àti èyí tí ó bá jẹ́ function of function. Lẹ́yìn náà màá mú ọ lọ èyí tó pè lónígi tí a mọ̀ sí integration. Wọ́n ṣàlàyé nípa definite integral àti indefinite integral àti àwọn ọ̀nà oríṣiríṣi tí o lè gbà solve àwọn integral oríṣiríṣi, gẹ́gẹ́ bí tó bá ní u substitution, so integration by part, integration by partial fraction. So yá, dákun sọ fún àwọn ọ̀rẹ́ rẹ kí ẹ sì subscribe pẹ̀lú. Mo tún ní àwọn fídíò lóríṣiríṣi eléyìí tí mo ṣe ní Yorùbá, wọn ò mọ pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.